amóhùnmáwòrán Nígbàtí àṣà wa èdè wa akínyìn káàkiri ẹ̀ olólùfẹ́ àti ẹ̀ tí wọ́n àti ẹ̀ tí ń kọ̀ sọ akínyìn ṣàlàfíà ní ṣóńdùn gẹ́gẹ́ bí ṣe bá ń sanwó gbà ń pé kò ní lè mọ́ alágbára Ọlọ́run tó bá ṣe lè tó àmàrí tiwa ṣe ni akínyìn ẹ kú fẹ́ ẹ̀yin ti Nígbàtí káàkiri àgbáńlá ayé akínyìn wọn olùkọ́ tẹ wà tọ́tẹ̀ ń kọ̀ sí wa ní Luxembourg ní Europe nǹkan gbọ̀n gbádùn wá dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin ti Nàìjíríà yẹn bẹ́ẹ̀ akínyìn káàkiri lẹ́kọ̀ọ́ nìbàdàn lákùrẹ́ lóṣogbo káàkiri akínyìn ẹ̀yin ti orí ẹ̀rọ ayélujára ní Asia ní Amẹ́ríkà ní Canada ní Europe káàkiri akínyìn torí bá ṣe ń ṣe tẹ́yìn bá máa kàn sí wa ó lè máa dùn mọ́ ọ̀nà àmọ́ ẹ̀ ń kàn sí wa tó lè la ṣe ń dúpẹ́ lọ́wọ́ yẹn èjìrò yìí là náà ni a tún ti dé a tún máa gbéra láìpẹ́ láì ètò àgbààgbà náà ni ẹ tún wà kàn fèdílé torí ẹ tún fẹ́ gba lecture ẹ bá ṣe máa ń ṣe olóòní kọ́ la wà pẹ̀lú lẹ́ni àgbà onílù ni ẹ wà kàn fi lé ìkọ́ náà wọn nílò olóògbé Sikiru Ayinde Barrister àtúnkì sí ọmọ ká tí mú láti jọjọ bàbá ti sọ bónírèsì bá kọ tí ò bá fi gbọ́ ètò ìdí sílẹ̀ kò lè parun ṣáà bó lè parun la ṣe ń lọ níta ṣe ń mú wọn wá dérèjú yẹ kíni ẹ̀gbọ́n mi mo kí yín ẹ wá nǹkan fìdílé torí ẹ tún máa gbọ́n pa olóògbé Sikiru Ayinde Barrister ẹ tún máa gbọ́n pa lù ẹ̀yin tẹ bá jẹ́ fáǹsì bàbá gangan ẹni gbọ́dọ̀ wà á ti sọ pé Falaki fún mi ló mẹlẹ́dì àdìtú bàbá o. Nígbàtí wà ọwọ́ mi rè kò ní bàjẹ́ ṣàlàfíà ni àlàáfíà ni ṣé dáadáa la bá yín kò ní bàjẹ́ bàbá mi ẹ kọ́ ara alẹ́ ń pẹ̀yìn lẹ́wà ń bílì ni. mo kí gbogbo aráalé ní káàárọ̀ òjíire nílé lókè òkun ní gbogbo ibikíbi tí káàárọ̀ òjíire bá wà mo kí n pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ bẹ́ẹ̀ ni. Nígbàtí ò ní bàjẹ́ o àmín àmín nígbàtí ni ẹ jẹ́ ká máa wò nígbà gbogbo wọ́n wò káàkiri ilé iṣẹ́ wọn ò dẹ̀ ní jóná agbára Ọlọ́run Ọlọ́run àtúbọ̀ máa fi àlékún ọgbọ́n àlékún òye Ọlọ́run àtúbọ̀ máa fi fún mi agbára Ọlọ́run kò ní bàjẹ́ láéláé. bàbá wọn pè yín Falaki ẹ jẹ́ mú láti bọ̀rọ̀ kí Barrister olóògbé máa ń pè yín yẹn kí lórúkọ yín gangan ká mú láti bá ti pọ́ ọmọ ìlú wo gangan ní ìsà kábẹ́ láti bẹ̀rẹ̀. orúkọ tí bàbá àti ìyá sọ mi ni Moshood tí bàbá mi dẹ̀ ń jẹ́ Bello mo fi ń jẹ́ Moshood Bello so Falaki long story ni ọ̀rọ̀ Falaki mú wá. láti fún àtúrò ṣe pàtàkì. ọ̀rọ̀ Falaki bẹ̀rẹ̀ lálẹ́ tìgbà tí mo join band à ń pe bàbá kan ní àmóhùn Ghana tí gbogbo ayé mọ̀ ní bàbá ọ̀fẹ́ ẹ̀kan nínú àwọn mánéjà wa ni so ó jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ mi gan nígbà tí mo join band Alhaji Sikiru Ayinde Balógun so wọ́n lẹ́ni yẹn orí bàbá yẹn ló sọ mí lórúkọ ẹ̀ wọ́n lẹ́ni yẹn fáǹsì Barrister ni pé Barrister dẹ̀ láìkì ẹni yẹn gan pé ó ń jẹ́ Falaki Muhammad Falaki náà ń pè ẹni yẹn so bí orúkọ yẹn bó ṣe wáyé nìyẹn. ẹ̀yin kọ́ lẹ fúnra yín rárá èmi kọ́ ni mo fún ara mi ló fún mi lórúkọ yẹn so mo sáré pé tí ẹ̀ bá dẹ̀ fẹ́ dé ọ̀dọ̀ Barrister bí kan lè máa gbà títí kó tó di pé ẹ rí bàbá gbogbo fún ara wọn so àti bì kan síbì kejì tó jẹ́ ọ̀dọ̀ bàbá Ngana yẹn ló wá sọ fún Alhaji Dr. Sikiru Ayinde Balógun pé onílù tí àsọpá àwọn àti rí o so wọ́n wá ní pé kí lorúkọ ẹni yẹn bàbá Ngana wá ní ẹni yẹn jọ ó dẹ̀ jọ fáǹsì ní kọ̀tẹ́ láìkí o pé Falaki o ní lórúkọ ẹni yẹn pé Falaki ni làwọn ń pè pé ó lórúkọ tó ń jẹ́ tí bàbá àti màmá ẹ̀ sọ o so Falaki ṣe ní all the best ajẹ́ pé orúkọ tá máa mọ̀ ní bẹ́ẹ̀ orúkọ tó máa gbéga nìyẹn tó máa jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ ló fi jẹ́ pé nílé lókè òkun Falaki náà mọ̀ mí sí sẹ́ni tó mọ orúkọ yín gangan tó dé mi gan mọ̀ nǹkan tí mo mọ̀ yín sí yẹn aláti mú yẹn délẹ̀ tó ló ṣe pàtàkì fún àwọn fáǹsì yín káàkiri ẹ jẹ́ àpadà ọmọ bó gangan ni ẹ bá mi kí wọn ará ilé gangan lédè tó yé wọn. mo kí gbogbo káàárọ̀ òjíire pé mo ṣe kí n síwájú pé ẹ káàárọ̀ o ẹ káàsán o ẹ káalẹ́ o so ọmọ ìlú bíbí Ìṣẹ́yìn Òrò ọmọ Ẹ̀bẹ̀ Dímọ̀kọ ni mí ibi tí ojú bú ni tó ju ẹnu lọ ọmọ ìlú Ẹ̀yẹ Kìkì Ẹ̀gàn
so Ìṣẹ́yìn Òrò náà ti bí mi nípínlẹ̀ Ọ̀yọ́ ọmọ ìlú tí mo jẹ́ ni. ìlú kan náà bàbá mi ni Professor Wáíkì Àdé. Bẹ́ẹ̀ ni. Kò ní bàjẹ́ bàbá mo kí yín o. Ṣé bẹ́ẹ̀ náà lẹ ti ṣe kékeré? Bẹ́ẹ̀ mo ti ṣe kékeré. Ṣé wọ́n bọ́ ṣe rú lọ́wọ́ ẹ má máa wo pé ṣé ìlú náà lẹ ti bẹ̀rẹ̀ láti kékeré nàbó náà wọn nǹkan míì tẹ́ ṣe torí mo fẹ́ ká sọ kó tó di gbà dé ọ̀rọ̀ ìlú gangan. Ìlú ni náà fi bí mi tí bàbá mi tán fi bí mi, so wọ́n dẹ̀ ní iṣẹ́ tí yẹn bá lọ́wọ́ bàbá ẹ̀ tó bá jẹ́ iṣẹ́ àjẹbí dandan ni kí èèyàn ṣe tí yóò bá ń ṣe ọmọ àlè. So ìlú yìí náà ni mo kọ́kọ́ jímọ̀ tí mo kọ́kọ́ ń ṣe bẹ́ẹ̀ tí ẹ tí mo tún ṣe ni rìwáyà. Ẹ̀kọ́ rìwáyà náà. Mo kọ́ rìwáyà náà nísẹ̀yìn gbà yẹn. So mo dẹ̀ lọ sí skul níwọ̀nba but ìlú yóò jẹ́ kí n lè tẹ̀síwájú nípa ọ̀rọ̀ skul torí pé Ọlọ́run fún mi ní ẹ̀bùn ẹ̀ ìdí àti túmọ̀ tó jẹ́ kí n dé ọ̀dọ̀ Sikiru Ayinde Barrister. So ẹ kọ́ iṣẹ́ ọwọ́ náà so ẹ ń fi ṣọwọ́ yẹn fi jẹun rárá? Mi ò fi jẹun rárá, iṣẹ́ ìlú tí mo fi jẹun. Ṣé ilé lẹ ti bẹ̀rẹ̀ sí lùlù irú ìlú wo ṣé ẹ ti lùlù fún àwọn eléré kan ní eléré abẹ́ kan ń ṣe ìlú jẹun? Mo ti lù fún eléré kan ní Ìṣẹ́yìn rẹ̀ ó dẹ̀ ń ṣe pé eléré ni mo kọ́kọ́ lù fún. Àwọn bàbá wa máa ń lọ lù fún àwọn tó bá ń ṣègbéyàwó tàbí tó bá ń ṣèkómọ so tó bá pe àwọn bàbá wa ní òde ìyẹn jẹ́ dùndún àti ṣẹ̀kẹ̀rẹ̀ òun ni mo máa ń bá wọn lu àkúbà. So àti bẹ́ẹ̀ lọ àwọn tó já síwájú wa àti bẹ́ẹ̀ ni ọpọlọ díẹ̀ tí mo rí lára bàbá mi tó ń lù mo tún gba ti àwọn yẹn náà fún tọ̀dọ̀ mi ló fi jẹ́ kémi náà lè lẹni tó ń lọ lù fún eléré. Nígbà wo lẹ wá kúrò nílé tó di pé ẹ wá tẹ̀síwájú pé ẹ fẹ́ fi ìlú yìí ẹ fẹ́ máa fi jẹun gangan báwo ni ìrìnàjò yẹn ṣe jẹ́? Mo kúrò nílé ní 91 mo kúrò ní Ìṣẹ́yìn Òrò so mo dẹ̀ join ẹgbẹ́ Alhaji wa Dr. Sikiru Ayinde Barrister ní 92. Ṣé bẹ ṣe kúrò ní ilé yẹn ṣẹ́ tí mọ̀pọ̀ wọn lẹ máa bá ṣiṣẹ́ náà báwo ni ìrìnàjò yẹn ṣe jẹ́? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ bàbá mi ni màá pè wọ́n Dr. Sikiru Ayinde Barrister kọ́lọ́run kó foríjì wọn kó pàṣẹ wọn rí kó ṣe kú kó ṣe nísìnyí fún wọn. Ẹni tí ó jẹ́ àyò mi tí etí mi tó ṣí sílẹ̀ fún láti máa gbọ́ orin wọn ni láti ìgbà tí Ọlọ́run ti ní kí làákàyà ti máa gbọ́ wọn kan kó wà lára mi. Ẹ ṣe ń gbọ́ orin wọn láti ilé? Mo ti ń gbọ́ orin wọn láti ilé tẹ́ pé àyò mi ni wọ́n jẹ́ but ṣe mọ̀ pé èrò ẹ̀dá láyé Ọlọ́run jẹ́ kó papọ̀ mọ́tọ́ Ọlọ́run ń ṣe ní Èkó tí mo wá mo dúpẹ́ pé èrò mi ó padà papọ̀ síbi nǹkan tí mo fẹ́. So ìgbà tí mo dé Èkó kí n tó join ẹgbẹ́ Dr. Sikiru Ayinde Barrister Ọlọ́run kó foríjì Alhaji Tajudeen Ìṣọ̀lá Àṣàntí Sòlè ẹni tí mo kọ́kọ́ lù fún yìí kó tó di pé wọ́n á join ẹgbẹ́ Dr. Sikiru Ayinde Barrister. Ẹ láti níbo làyè yẹn ti wá báwo làyè yẹn ṣe ṣiṣẹ́ pàdé wọn bì kan níṣẹ́? Mi ò pàdé wọn níbì kan Àyànkúnlé ni mo gbàdé ọ̀dọ̀ Dr. Sikiru Ayinde Barrister. Wọ́n ti ń lùlù fún Wasiu Ayinde. Wọ́n ti ń lùlù fún Wasiu Ayinde. Ó fi mí sílẹ̀ kó ní Ìṣẹ́yìn pẹ̀lú eléré tá a jọ ń play fún. So ìgbà tí mo dé Èkó ẹ̀gbọ́n mi kan wà ní Kòdú bàbá mi àbúrò mọ́mì mi ìgbà tí mo bẹ̀ ni mo kọ́kọ́ dé sí ìgbà tí mo kúrò níbẹ̀ mo wá sí Ìsọ̀lọ̀ mi báyìí mo ní kí n wá kí ọ̀rẹ́ mi bá ní ìwọ òun ti sọ fún ẹ pé kó kúrò nílé mo wá bá Kúnlé ìbọn òun ti sọ pé kí n kúrò nílé pé Ọlọ́run ti ẹ ṣeun nǹkan tí ibi tí a fẹ́ gbin igi obì sí obì ti lálẹ́ hù ń bẹ̀ pé ọ̀dọ̀ Barrister ni kò mọ̀ pé mo ti wà lọ́dọ̀ Àṣàntí Sòlè so mo sá ni pé kí n ní sùúrù pé òun mọ bóun ṣe máa rin ìrìn yẹn so kò pẹ́ kò jìnnà ló bá pè mí pé ọ̀rọ̀ tóun sọ fún mi ò pé kí n wá o so mo lè lọ sọ́dọ̀ ẹ̀ kọ́lọ́run kó foríjì ẹ̀gbọ́n mi àwọn tó jẹ́ senior wa lọ́dọ̀ Dr. Sikiru Ayinde Barrister Àkànfẹ́ ni
aláàjì máa ń pe ẹ̀gbọ́n yẹn òṣìṣẹ́ tán lè ṣe inú bá ní wọ́n làkúbà. sọ̀rọ̀ làkànfẹ́ súlẹ̀ ni. àkànfẹ́ súlẹ̀. tọ́kì inú bàrí àti 40. tọ́kì inú bàrí àti 40. so ọdún ẹ ní Ìṣọ̀lá Àyànkúnlé ló mú mi lọ. so àtọ̀dún ẹ ni mo ti lọ sọ́dọ̀ bàbá Ngana tí mo sọ̀rọ̀ síwájú kó tó di pé mo dọ́dọ̀ Dr. Sikiru Ayinde Barrister. ìjọ lẹ́kọ̀ọ́ kọ́ pàdé olóògbé Sikiru Ayinde Barrister ń pé ìjọ tẹ́kọ̀ kọ́ mú lọ bá àwọn pẹ̀lú tán sọ̀rọ̀ sórí stage ní àbí ilé ní àbẹ́jẹ́ ẹ̀jẹ̀ kan ará alẹ́ jàǹfààní bí. ọjọ́ tí mo pàdé Dr. Sikiru Ayinde Barrister tí àkànfẹ́ máa tó máa mú mi lọ sí ọ̀dọ̀ bàbá Ngana Fuji ṣe ń bà láti kọ́kọ́ pàdé. so play kan wá wà lọ́jọ́ yẹn lásà láti ṣe play yẹn the first play mi ta máa kọ́kọ́ ṣe ìlàsà ni. so aláàjì ní pé ká sọ ìpàdé dalẹ́ bá ṣe gbéra bá ṣe lọ sí play yẹn nìyẹn bá ṣe bẹ̀rẹ̀ àṣeré ń jọ yẹn ẹ̀yin dẹ̀ play ń bẹ̀ èmi náà play ń bẹ̀. báwo ló ṣe rí lára yín ibi tí ẹ̀kọ́ ẹ̀ ń ṣe rìhásà ẹ̀ ń ṣe kankan. ó le lára mi torí ibi tí mò ń bọ̀ níbi odò pẹ́pẹ̀pẹ́ ni so àgbà ọ̀jẹ̀dẹ̀ ní Sikiru Ayinde Barrister kíní ẹ̀ tiẹ̀ kò tiẹ̀ yé mi rárá bó torí pé nǹkan tó wù mí fẹ́ pé àyànfẹ́ mi ni bàbá yẹn láti bẹ̀rẹ̀ mi ó jẹ́ kí n lè adjust. àwọn talẹ̀ torí tọ̀lẹ̀ ń fún wa yìí ó dẹ̀ ṣe pàtàkì àwọn talẹ̀ lẹ́jọ́ wà lórí stage ìjọ yẹn níjọ́ tẹ̀ ọkọ̀ ṣe first pay ńlá sáyẹn tán àwọn band members. àwọn band members tó wà níbẹ̀ lọ́jọ́ yẹn ní tó jẹ́ senior mi tó jẹ́ gbọ́n mi Alhaji Deroju Yekini Professor Ayinde Gani Egbe Olamorufu Ọlọ́run kó forí jì wọ́n. ṣe tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣe ń pè wọ́n yẹn professor yẹn ló ń lu yàlù Egbe Olamorufu kọ́ọ̀dù ló ń lò Godfrey ìyẹn náà ń lo omele slapping. Godfrey ń ṣe Yorùbá. n kò ń ṣe Yorùbá. ọmọ bó ni. Òyìnbó ni but Èkó náà bí sí. so ẹ̀gbọ́n Kamoru ọmọ Adébísí àkúbà làwọn wọ́n wà lórí àkúbà pẹ̀lú Àyàndáre Kamoru àwọn náà wà lórí àkúbà. so bẹ́ẹ̀ àwọn mo bá Déyínká tó ń play ṣẹ̀kẹ̀rẹ̀ tó máa ń pè ní àfin mo bá ń bẹ̀ ẹ̀gbọ́n Sọ́ní oníṣẹ̀kẹ̀rẹ̀ ni mo bá wọn bẹ̀ àkànfẹ́ tí mo ń sọ àkànfẹ́ súlẹ̀ mo bá wọn náà ń bẹ̀. kí làkànfẹ́ ń ṣe. àkànfẹ́ ń lu àwọn gbègbè Orígádé náà ọmọ Ìṣẹ́yìn ni Rasaki Orígádé ìyẹn náà wà ń bẹ̀ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so first life tẹ kọ́kọ́ jọ ṣe. àwọn tí mi ò rántí náà wọ́n wà ń bẹ̀ tí mi ò rántí but àwọn tí mo rántí yẹn àwọn mánéjà náà wà lọ tí mo bá ń bẹ̀. ṣé lẹ́yìn ìjọ tẹ ṣeré ní ìjọ yẹn ṣeré àṣemọ́jú ni lẹ ṣe. eré àṣemọ́jú ni eré alẹ́ la máa ń ṣe ń gbà yẹn. ṣé ọ̀fẹ́ lẹ ṣe nàbí ṣe gbàtẹ́gbẹ̀ṣẹ̀ dáramọ́pà ṣètò ètò owó wà fún ìjọ yẹn lẹ́yìn tẹ ṣe eré yẹn tán. nǹkan tó jẹ́ kétò owó wà fún mi ojú pé ọ̀nà tí mo bá wọlé torí tó bá kọ́kọ́ wọ inú báńdì Barrister wọ́n tó lè rí ẹ gan-an ó máa ṣiṣẹ́ débẹ̀ ni o èrò pọ̀ nílẹ̀ so wọ́n tó lè rí ẹ máa ṣiṣẹ́ débẹ̀ ni. bẹ̀yìn lọ́ọ̀kì gẹ́gẹ́ but mo ní lọ́ọ̀kì mo ṣe wọlé wọ́n ṣe pínwó tán orúkọ mi ò tiẹ̀ tí wò mí rárá wọn ò tí ì kọ orúkọ mi sí members rárá so bọ̀ nígbà tí wọ́n parí play tán mo ṣàkàn rí pé bàbá Ngana wa kó fún mi pé owó play rẹ o owó tí mo dẹ̀ gbàǹgbà yẹn lórí mo gbà bàbá £100 torí èyí tí mo ń sọ yìí 1993 ni. first kí ni ẹkọ bá wọn ṣe nìyẹn nígbà tí wọn padà máa délé ń jọ kejì báwo ló ṣe rí lára yín pé nǹkan téèyàn ti ń aim fún. inú mi dùn ni mi ò tiẹ̀ wowó inú mi dùn pé Barrister Ọlọ́run ṣeun. a ti sọ ti live tẹ kọ́kọ́ ṣe rẹ́kọ̀dì wo lẹ kọ́kọ́ bá Alhaji kò dùnmọ̀ kọ́ wọn fans afẹ́ gbélé nǹkan kọ́kọ́ bá Alhaji wọ studio rẹ́kọ̀dì wo nìyẹn kíní a máa ń gbọ́ oríṣìí kan pé tó bá ń sọ pé yàn ń po rẹ́kọ̀dì kan pé Barrister wọ́n yàtọ̀ kí lẹ rí báwo ni ìbáṣepọ̀ ẹ ṣe lọ báwo ni experience ẹ ṣe rí.
ẹ̀dẹ̀ bá tún sọ ń pa bí rẹ́kọ̀dì ẹ̀ gangan ṣe jẹ́ sà. ẹ ṣe olóòtú rẹ́kọ̀dì tí mo kọ́kọ́ bá Alhaji ṣe explosion ni. Fuji explosion. Fuji explosion ni mo kọ́ bá wọn ṣe. Mo tún fi kọ Alukurani ìwé ayérayé o tí mo bá kà ẹ́ máa tún ẹ̀ kà gbogbo ọ̀rọ̀ inú ẹ̀ ń mú un lò torí kí n lè rálùjọ́nà wọ Alukurani o Alukurani ìwé ayérayé rẹ́kọ̀dì tí mo kọ́kọ́ ṣe ni. ìyẹn ni ìjọya Fuji explosion. Second side ni so rẹ́kọ̀dì tí mo kọ́kọ́ ṣe ni. níbo lẹ ti pòpọ̀ studio lẹ lọ wọn báwo ni iṣẹ́ ń ṣe. Dẹ́ka láti ṣe inside Yaba bí ta ti ṣe nìyẹn. iṣẹ́ yẹn dẹ̀ lọ bẹ́ẹ̀ èyí tí mo kọ́kọ́ ṣe nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni Fuji dimension. Dimensional Fuji. Báwo ni side one dimensional Fuji ẹ̀dá nǹkan fẹ́ yàtọ̀ bá kó rí bíìtì kan ni bàbá kọrin yẹn lọ ó jẹ ẹ sọ dẹ́ nípa ṣe ìgbà tó ní iṣẹ́ gidigidi. ọ̀rọ̀ Dr. Sikiru Ayinde Balógun torí pé ẹni tí Ọlọ́run fi Fuji tó fi iṣẹ́ yẹn tó fi rán ni torí à ń ṣe rìásà ó dìgbà tí Alhaji bá dé studio ká tó lè gbọ́ orin nǹkan tí wọ́n fẹ́ kọ so àkàndá tọ́lọ́run wá dá wọn ni pé gbogbo ẹni tí gbogbo àwa tá a jó ṣiṣẹ́ wọn ṣe ló dàbí pé bóyá ìmísí tọ́lọ́run mí sí Barrister lára Ọlọ́run mí sí àwa náà lára so ló fi jẹ́ pé gbogbo nǹkan yẹn ló fi ń dọ́gba bó ṣe ń dọ́gba yẹn. dimension ni gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹran tí ẹ ní mọ̀ ọ́ gbọ́ o ẹni tó ń ṣoore ẹ pé kó máa ṣe nìṣó ẹni tó ń ṣe kà máa ṣe lọ́jọ́ kan orí àkùn ní èèkà àkùn ẹ̀ ní Falaki àwọn ará àti bàbá ẹ lò ń kọ́ fún wa ó tó bẹ́ẹ̀ náà ẹ jẹ́ ká tẹ break ẹ ṣeré fún wa kọ́ wọn ará lẹ́kọ́ tún gbádùn lẹ́bùn yẹn díẹ̀ Falaki nìyẹn ìkan náà Onilu Sikiru Ayinde Barrister. ìlú yìí àwọn ará ilé àmàlà náà máa ń wò ṣé ẹni tí ò tẹ̀ jọmọ nílò àbí tí ò tẹ̀ ṣe gan ṣó ṣeé ṣe kó kọ kó dẹ̀ mọ̀ dáadáa kó dẹ̀ mọ̀ lù dáadáa. Ó ṣeé ṣe kó kọ tọ́lọ́run bá tí mi sí ìlú bá wà lára so tó bá kọ ó lè mọ̀ lù bẹ́ẹ̀ kò lè dàbí ẹni tán bí sínú ẹ̀ kankan torí bí àwa ṣe fẹ́ gbé òwe kalẹ̀ ó máa yàtọ̀ bóun ṣe fẹ́ gbé òwe kalẹ̀. owó yẹn gangan lẹ̀ yẹn wọ́n nílé máa fi ń sọ pé ẹ̀yin máa yà. pé àwa a ti máa mọ̀ pé eléyìí o òun sọ ọmọ Onílù eléyìí ọmọ Onílù ni bí ọ̀rẹ́ mi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ sìn ìyẹn Àyànkúnlé Ìṣọ̀rà tó ń lò fún bàbá wa K1 the ultimate a ti mọ̀ pé àtúwárẹ́ la fi bẹ́ẹ̀ sí àwọn tá à ń pè lọ́mọ Onílù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọmọ Onílù pọ̀ rẹpẹtẹ bọ̀tẹ́ tí ò bá ti ń sọ ọmọ Onílù àwa gangan fúnra wa a máa mọ̀ torí ìlú tí wọ́n ń lù ní sí nǹkan ni ìlú tá à ń sọ yìí o so kò ṣe jẹ́ nìyẹn ìdí tá a fi ń dọ́mọ Onílù mọ̀ nìyẹn. so téèyàn bá ń wò yín báyìí sì ń pé òun fẹ́ kọ́ọ̀lù yìí ó lè wá bá yín tẹ̀lé máa kọ́ tó bá tó dẹ̀ máa mọ̀ dáadáa. ó lè wá bá mi but kò sí bó ṣe fẹ́ mọ̀ lù tó kò lè dàbí àwa ta nìkan wá fún ara wa. ẹ̀yin sọ bẹ́ẹ̀ àbí ọmọ mi ò ní gbà bọ̀ tẹ́yìn bá sọ máa jẹ́ kó lọ bẹ́ẹ̀. àwa máa sọ bẹ́ẹ̀ èèyàn kan fẹ́ sọ pé òun fẹ́ kọrin bí Barrister so possible fẹ́ni tó ní nǹkan ẹ̀ fún rẹ̀. ẹ ṣe gan àwọn dúpẹ́ lọ́wọ́ yín torí gbogbo yìí tá à ń béèrè yìí ṣe mọ̀ pé ẹbí ìtàn ni bẹ́ẹ̀ni ọmọ àrọ́mọdọ́mọ náà dẹ̀ máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ owó èèyàn dọ̀lẹ́ tí mọṣẹ́ ìlú tẹ̀ ṣe tí wọ́n mọ̀ ẹ́ sójú ẹ̀tọ́ bọ́ṣọ́ mọ̀ ṣẹ́ni náà ní ẹ ṣì máa lùlù fún wa sí o ìtẹ̀lù yẹn kéré o ẹjẹ́ àmà tẹ̀síwájú bàbá ẹ tẹ́ka sọ̀rọ̀ ń polówó gbèsè Ayinde Barrister ẹ̀yin súnmọ́ wọn tó náà ń pẹ́ ẹ̀dẹ̀mọ̀ wọn délé irú èèyàn wo ni bàbá gangan ẹ máa gbogbo alámọ̀ ká máa rọ lórí stage wọn á kọrin wọn á sí irú èèyàn wo ni wọn nígbà ẹ lọ bá bàbá ń lé pé tí òun ṣe bàrí on stage irú èèyàn wo ni wọn àwọn èèyàn pọ̀ fẹ́ gbé léyìí. ẹ ṣe olóòtú ẹni tí ò bá súnmọ́ Dr. Sikiru Ayinde Barrister kò lè mọ irú èèyàn tán jẹ́ òtẹ́ni tó bá súnmọ́ wọn á mọ̀ pé kò ń ṣe ìfúntálà yóò bá kọrin wá sínú máa ṣe Alhaji wà náà ẹni tó kó èèyàn mọ́ra so ọ̀rọ̀ bọ́n ṣe lò gbésí ayé wọn wọ́n fi ń kọrin
ló fi jẹ́ pé téèyàn bá súnmọ́ wọn èèyàn mọ̀ pé èèyàn ni Barrister. Téèyàn bá súnmọ́ Dr. Sikiru Ayinde Barrister wá mọ̀ pé èèyàn ni, torí béèyàn bá àfi tí ò bá sówó lọ́wọ́ Alhaji Dr. Sikiru Ayinde Barrister tí ò bá sówó lọ́wọ́ wọn, gbogbo ẹ̀dá náà la dẹ̀ mọ̀ yẹn pé tí ò bá sówó lọ́wọ́ èèyàn ó máa bá ìkanra, bó ti lè kó bá kanra dé Alhaji mọ̀ bó ṣe máa ń ṣe. Tálàjì bá rí pé èèyàn wá òun wá débi pé ó sáfẹ́rẹ́ díẹ̀, Alhaji ò ní jẹ́ kẹ́nìyàn rí òun, tó fi jẹ́ pé ó máa bẹ́rin wá bẹ́kún jáde, àbí abẹ́kún wá kò ní bẹ́rin jáde àìrọ̀, torí aṣọ́rẹ́ bí ẹni gọ̀ ni Barrister. wọ́n nígbà tó rẹ bàbá ní hospital gan bá ṣe ń fún àwọn èèyàn lówó. Alhaji tí a mi yìí sọ. àwa gangan fúnra wa tajà wa band boys a máa gbowó mọ́tò wà lọ àbọ̀, gbogbo owó náà tán fún wọn pé kí wọ́n ti fi tọ́jú ara wọn. Alhaji máa ó yá wọ́n gbà tiẹ̀ kò sẹ́ni tó máa lọ síbẹ̀ yẹn. ní fún àwọn olórin lọ síbẹ̀, gbogbo àwọn olórin yẹn àfi tí wọ́n bá ní gbowó lókù. Tálàjì bá wà níbo olórin bá wà wọn lọ sílé, olórin agbowó jáde ni. a ti gbọ́ rí bàbá pòfẹ́sọ̀ wáìkì náà sọ yàn mí náà bá àbújá àwọn ọkọ̀ náà sọ. wọ́n máa gbowó jáde ni kọ́ tí mo mọ̀ pẹ̀lú bàbá mi Dr. Sikiru Ayinde Barrister. dáadáa náà wọ́n ṣe sọ. kí ni bàbá máa tún fẹ́ràn láti máa ṣe yàtọ̀ sórin, torí à ń béèrè tó dẹ́yìn tẹ̀sùmọ́ gbé gẹ́gẹ́ tọ́lọ̀kọ́ tó fẹ́ràn láti máa ṣe. Alhaji fẹ́ràn láti máa wo movie, àwọn eré Yorùbá yẹn, wọ́n dẹ̀ fẹ́ràn láti máa ka papers, àwọn bíi ọ̀rọ̀ tó ń lọ ní ìlú, so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn Alhaji máa ń ṣe. So orin ò dẹ̀ wọ́n lẹ́nu wọn ní ìṣẹ́jú kan sí ìṣẹ́jú méjì, fífún kálàjì jókòó kó dá jókòó fún ẹ wọ́n máa kọrin, Alhaji bá ń lọ tọ́lẹ̀tì a máa kọrin, táìmù always orin ni. tó gbogbo àwọn nǹkan tí mo mọ̀. wọn náà Alhaji ń gbà mí gan bí kẹ máa lọ ní títì Alhaji akọ ní kẹdúró wọn fẹ́ jẹṣu wọn fẹ́ ra nǹkan náà. gbogbo nǹkan bẹ́ẹ̀ gbogbo nǹkan bẹ́ẹ̀ kò sáré ọmọ ọ̀dọ̀ àgbàlá Alhaji orí tó fi ṣèwé yẹn lọ́ bá dàgbà. Alhaji mọ̀ bí wọ́n ti ń tègbò, Alhaji mọ̀ bí wọ́n ti ń tèkuru, Alhaji mọ̀ bí wọ́n ti ń tàdàlú. So òun ló fi jẹ́ pé gbogbo ohun tó ń lọ ẹ lè bá kálàjì kan kọrin ṣáá, ọmọdé á gbọ́ tiẹ̀, àgbà máa gbọ́, obìnrin á gbọ́, ọkùnrin á gbọ́, òyìnbó máa gbọ́, èyí tí òyìnbó gan ò bá gbọ́ Yorùbá tó bá lẹ́ni tó sọ nǹkan tí Barrister tó ń kọ tó sọ fún, inú òyìnbó máa dùn. Alhaji Dereju lẹ ń bá kí n gbà yẹn. bẹ́ẹ̀ni ọ̀gá mi. ẹ jẹ́ ká padà sẹ́dẹ̀ Onilu báyìí, torí oríṣiríṣi nǹkan la ti gbọ́, wàá gbọ́ pé yẹn àwọn Onilu bó ṣe ń bára wọn lùlù yẹn ìjà ń wà ń bẹ̀, ẹ̀mí ò fún yàn kan láàyè, kò jẹ́ kó lu nǹkan tó fẹ́ lù. báwo ni ìbáṣepọ̀ yẹn ṣe jẹ́ nígbà tó di pé ẹjọ́ ń bà kàrà yín lórí stage báyìí. àwọn tó wọn bá nífẹ̀ẹ́ ara wọn ni o. ìyẹn wọ̀ bọ̀tì yẹn pọ̀ láàrin yẹn Onilu, ẹ̀yin nílò nífẹ̀ẹ́ ara yín. fáwọn Onilu kọ tó ti yẹ èmi àti ẹ̀gbọ́n mi Alhaji Yekini Aderoju ọmọ Yekini a wojú ara wa rí o, torí mi ò lè wojú wọn, torí ibi tí wọ́n tó fi bí mi, ìlú tó fi bí wa yìí kò gbà kéèyàn ṣe báyìí pẹ̀lú ra wọn níbi tó ti bí èmi o, torí Alhaji náà kọ nínú orin bíbí ire kò ṣeé fowó rà. tó ti yẹ gbogbo ẹ̀dá tó bá ti wá síwájú pé báwo ni ẹ̀ta síwájú jẹ́ kóun náà máa wẹ̀yìn. ṣùgbọ́n ògbà yẹn tẹ́ fi jọ ń ṣiṣẹ́ yẹn kò sí ìlú yẹn lọ rẹ́gí. ó ń lọ ni o, ó ń lọ regularly ni ló fi jẹ́ pé iṣẹ́ wa yẹn ló fi jiná. èmi ò gbà tiẹ̀ ìwọ ò gbà tèmi, kò sí láàrin wa rí, kò sí. àwọn àtẹnu ò lè ṣe kó má jà o, kò sí bá ti fẹ́ ṣe, but kò wáyé rí. tó bá tiẹ̀ wáyé bóyá láàrin ìṣẹ́jú kan sí ìṣẹ́jú méjì ó ti tán. so bẹ́ẹ̀ mi pẹ̀lú ẹni tó jọ̀gá mi, àwọn tó jọ̀gá mi ń bẹ, irú àwọn pòfẹ́sọ̀ tí mo sọ náà, irú àwọn ìgbọ̀n lámọ̀rúfù, àwọn bọ̀dákà mọ́rù, ọmọ Adébísí, so gbogbo wọn yẹn náà tiẹ̀ nífẹ̀ẹ́ mi, irú àwọn senior mi nìyẹn. pàtẹ́mi náà kọjá yẹn tí mo mọ ibi tí mo ti wá, mo sọ pé bíbí ire kò ṣeé fowó rà, so kò sí kùn sínú kan báyà tó àwọn Onilu kankan wá ń bára wọn jà, ìbí bí wọ́n ṣe bí àwọn nìyẹn.
gbèsè ayé tèmi lè lọ́dọ̀ Dr. Sikiru Ayinde Barrister yẹn pẹ̀lú ọ̀gá mi Dérójú Yẹkínní. ẹ sọ̀rọ̀ nípa dimensional Fuji ẹ jẹ́ àtẹ̀síwájú díẹ̀ ká tún sọ nípa àwọn rẹ́kọ̀dì tí ẹ tún kópa nígbà tó wà lẹ́yìn èwo tún ni a ti sọ̀rọ̀ nípa dimension ká tún tẹ̀síwájú ká tún jẹ́ kàn ara lè dimension the truth. the truth. bẹ́ẹ̀ láti ìgbà tí mo ti wà ní ẹ̀yìn Dr. Sikiru Ayinde Barrister láti 92 yẹn tó fi di pé Alhaji dolóògbé gbogbo rẹ́kọ̀dù tán ṣe láti 92 yẹn tó fi dìgbà tán tí wọ́n dolóògbé yẹn kò sí èyí tí mi ò bá wọn ṣe ń bẹ̀. ẹ jẹ́ àsọ̀rọ̀ nípa reality torí tó bá ń sọ pé rẹ́kọ̀dì tí ẹ pé tó ṣì ń gbóná fẹ́lifẹ́li títí di ọ̀la reality yẹn ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn kan sọ pé téèyàn bá gbọ́ rẹ́kọ̀dì á máa wò pé bàbá yìí ti mọ̀ kó òun máa kú ni tó ń bẹ̀ wọn ìyá tó ń bẹ̀ wọn àjẹ́ òun gbọ́dọ̀ kú wọn kàn ní nínú stúdíò ńjọ́ yẹn níbi session yẹn ṣe lọ ẹ fún mi ní bí reality experience ẹ ṣe lọ. bí reality ṣe lọ kò ń ṣe pé reality gangan la fẹ́ ṣe inspiration ni music Alhaji gan fúnra rẹ̀ ó ti kọrin ó ní orin tó wà níkùn agbọ́nmágbẹ́ ni so orin yẹn kàn wá unexpected ni. kò ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe gangan irọ́ orin tiẹ̀ pọ̀ rẹpẹtẹ orin pọ̀ rẹpẹtẹ ìyẹn kàn wá Alhaji kàn kọrin yẹn kàn fi ń ṣeré Fiset yẹn jẹ́ ẹni tó ń rìkọ́dù fún wa ìyẹn kàn ń gbọ́ orin yẹn ọmọ Ìgbò ni o ìyẹn kàn ń gbọ́ orin yẹn pé ọ̀tọ̀ lórin tí bàbá yìí tó kọ ọ̀tọ̀ tún ní ilé tó wà Ìgbò yẹn wá láìkì orin yẹn ló ń sọ fún Alhaji pé Alhaji pé òun láìkì iṣẹ́ yìí pé ẹ ṣe Alhaji bá wọ pé mo kàn ń fẹ́lẹ́ yìí mo kàn mí wà Alhaji ti fẹ́ sọ sítórí ara wọn fún ara wọn tẹ́lẹ̀ pé kẹ́ mọ̀ pé àtàpátá làwọn náà kò ń ṣe pé bóyá àwọn ti di olówó kan fọdọ dọtọ ìdí òró ṣáájú gúnlẹ̀ ẹnìkan orí mi ó wá dìsan ìtọ́lọ́wọ́n báwo mi dàgbà tí mo lè jẹ lẹ́ẹ̀mẹ́ta àìjẹun kánú ẹni bá pé má jáyé ní Àyìndé wẹsẹ̀rọ̀ ayé dọ̀bọ̀kún oníyẹ̀rì kẹsọ̀rọ̀ ayé di sáàkì ọba ẹja o kẹsọ̀rọ̀ ayé dà kúràkúdà tó lóyìnbó ń pè ní crowcoda agbára ọláwọ̀ ẹ láti lùlù yẹn o wọn ò jẹ yín máyé ló tá lù ń bẹ̀rẹ̀. ẹ láti lù ṣe bẹ́ẹ̀ ilẹ̀ wà ń bí ẹ ti wá nílùú. so gbogbo àwọn olùdarí so wọn fẹ́ ṣe iṣẹ́ yẹn gangan. rọ o nǹkan tó kọ́ náà fẹ́ ṣe. tó wá débi gbogbo ibi Ìbàdàn jẹ́ ó dẹ̀ wá wá emotional àwọn míì ń gbórin àwọn máa sunkún ní pé tí bàbá yìí ti mọ̀ pé. ọ̀rọ̀ ara ẹ̀ ló fẹ́ jẹ́ kí gbogbo ayé gbọ́ àti àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri pé ohun tó bá ṣẹlẹ̀ tó wọn ti bìlíwò pé tó máa ṣẹlẹ̀ sí oníkálukú pé ọ̀rọ̀ tó ń sọ gọ́fà ló ń sọ ọ̀run èyí tó ń sogójì náà ló ń ṣe gba ọ̀rọ̀ tó sábọ́yádé tó mú mọ́ra àti òsọ̀rọ̀ ó ti dá mi lójú gbogbo ọlọ́yà ló máa kàn ó bẹ́ẹ̀ ò bá mọ̀ kẹ́ẹ̀bìrì o. so kò sẹ́ni tí ó kàn ẹ bá sọ nípa ọ̀rọ̀ olówó ni kò sẹ́ni tí ó kàn ẹ bá sọ̀rọ̀ nípa problem family kò sẹ́ni tí ò ní tiẹ̀ náà nínú ilé lọ́dọ̀ tiẹ̀ so gbogbo àwọn bí nǹkan bá ṣe ń lọ nǹkan tó bá ń ṣe mọ̀ pé nǹkan tó ń ṣòun ó ń ṣẹlòmíì náà nílé. irú nǹkan tẹ pè sí nǹkan tí bàbá kọ yẹn ṣé ti rí àzẹ ni kí ló jẹ́ pé irú nǹkan tẹ pè sí báwo ló ṣe wáyé kí ló bí. nítorí ẹ̀ ni mo sọ pé ìmísí tọ́lọ́ mí sí ọ̀gá wa gan fún ẹ̀ lára ló máa ń mí sára náà lára ló fi jẹ́ pé gbogbo ẹ̀ máa ń dọ́gba torí yẹn bá ti wá nǹkan tí a máa lù yẹn Ọlọ́run akọ̀ déédéé gbé wá ni torí pa àrùn ríàsì Ọlọ́run máa ń gbé wá ni so bí ọ̀rọ̀ lù yẹn bó ṣe wáyé ni mi ì lè sọ pé báyìí ló ṣe wá ṣe hàn pé àwọn tó dọ̀gà tó ń lìdì tó máa tí a máa lùlù yẹn tó bá wá sórí àwa tá a fẹ́ báàkì wọn náà tiwa náà máa wá sí ọpọlọ àwọn tó fẹ́ lomele tiwọn náà ti wá kò tó kọ́lá jù lọ máa sọ pé wọ́n lu báyìí rọ gbogbo nǹkan yẹn ó máa ń wá sí ọpọlọ wa ni bá a ṣe ń ṣe é nìyẹn Ọlọ́run dẹ̀ ń fún wa ṣe. mo mọ̀ pé àti Alhaji ṣeré káàkiri mi wàá mọ̀ bí ẹjọ́ ṣeré tó yẹ pé kúrò Nàìjíríà tẹ travel out rí mi mọ̀ bí àyẹn wáyé. ó wáyé ní 93 àkọ́kọ́ lọ sí European tour
European tour kò ń ṣe ìlú kan nìyẹn o kò ń ṣe ìlú kan. ẹja dúró síbẹ̀ yẹn náà 93 yẹn báwo nìyẹn ṣe wáyé nígbà wo tẹ gbọ́ pé ẹ máa travel báwo ló ṣe rí sẹ́yìn náà ti wọ plane rí nǹkan ẹ jẹ́ ká mọ̀ bí yẹn ṣe lọ lára yín àwọn ìlú tẹ lọ kí ló nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ nǹkan mọ́ra wọn. mi ò wọ plane rí the first time tí máa kọ́ wọ plane náà nìyẹn unexpected ni travel yẹn wọ́n sápọn ní kó wá pè mí lé pé passport ò kí n lọ ya passport àwọn manager ló wá bá mi lọ́wọ́ pé passport báwo kí n mo fẹ́ fi passport ṣe o àfi bó ṣe dọ̀rọ̀ kan lọ gba pálí a lọ gba pálí a lọ ya fọ́tò èdè pé tó wọ́n sákàn pè mí pé ìjọba yìí o là ń travel mo níbo ni à ń lọ ṣe díẹ̀ nínú àwọn band boys níbẹ̀ tí máa ń sọ̀rọ̀ travel láwọn tó jẹ́ àwọn senior mi tán ti lọ rí pé kí n máa gbọ́ sétí ìyáwó pà ní ìsẹ́yìn bẹ́ẹ̀ báyà tá a bá fẹ́ lọ sí báyà lè fẹ́ lọ sọ́yọ̀ òkè hò àgọ́ ààrẹ tèdè gbogbo àwọn bíi Ṣakí bẹ́ẹ̀ yẹn ni mo pè nígbà tí wọ́n á pè mí pé a fẹ́ travel àfi láti Fuji chamber dé national airport mo sákàn rí plane tó lọ rẹpẹtẹ mo wò pé plane màlélẹ yìí kí ìlú òyìnbó mà ní ibi tí tó jẹ́ pé ìlú yìí náà ló gbé yín wọ̀ bẹ́ẹ̀ ìlú ló gbé mi débẹ̀ pé ìlú òyìnbó là ń lọ yìí mo ṣe dèrò ìlú òyìnbó nìyẹn. Europe lẹ lọ ń gbà yẹn. Europe la lọ ń gbà yẹn. So gbàtà kọ́kọ́ máa play ní Europe a play ní Germany a play ní Holland a play ní Paris a play ní Bochum so after that a padà sí London a play ní Amsterdam a play ní Scotland bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí mi ò rántí náà káàkiri àwọn tí mi ò rántí náà wà a play. Báwo ló ṣe wá rí lára yín tẹ́ wò pé ẹ̀yin tó jẹ́ pọ̀ mo sẹ́yìn tó wá di international ń pé kí ni. ìdùnnú púpọ̀ ló jẹ́ fún mi torí pé mo dúpẹ́ pé iṣẹ́ abínibí kò ń ṣe pé òye ló gbé mi débẹ̀ iṣẹ́ abínibí àtọpọlọ tọ́lọ́run fún mi òun ló gbé mi débẹ̀ inú mi dùn ó jẹ́ nǹkan tó jẹ́ dùn fún mi ojú mi gangan fúnra rẹ̀ ó ń ṣàdúrà fún mi pé mo rí nǹkan tó dáa ìdùnnú ńlá ló jẹ́ fún mi. ẹ lò tó ọjọ́ mélòó ní ìtẹ́ kọ́kọ́ lọ sí Europe tó tẹ́ sọ. 1.5 months la lò. kẹ́ tó wá padà wá. ká tó wá padà wá ní 93 ká tó wá travel ní. ẹ̀yin ò rò pé ẹ fẹ́ sá ní Europe ńgbà yẹn. mi ò rò ńgbà tó yẹ pé gbogbo ẹ̀ dùn èmi tí mo join band gan kò tí ì ju bí oṣù 3 sóṣù 4 lọ tí mo fi travel so kí ni mo fẹ́ sá fún. ẹ̀mọ̀ kan máa ń ná ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ bá lọ ṣeré bẹ̀rẹ̀ sí máa sálẹ̀. ìṣẹ́ mo fẹ́ sá fún travel dẹ̀ tún ti wà nílẹ̀ ní 94 tá à ń lọ sí Amẹ́ríkà. 94 lè lọ sí Amẹ́ríkà. 94 là lọ sí Amẹ́ríkà. Ìgbàtàdé la wá ṣe rẹ́kọ́dù precaution. ẹ ṣeré káàkiri l'Amẹ́ríkà yẹn náà. ṣeré káàkiri l'Amẹ́ríkà náà. a ṣeré ní Chicago. a ṣeré ní Los Angeles. Miami, Florida. a lọ sí Canada. a ṣáà lọ káàkiri but New York gangan la base sí. a lò oṣù 4 àtàbọ̀ ní Amẹ́ríkà ká tó padà wá. gbogbo ìtẹ̀lẹ̀ náà lẹ padà wá. gbogbo àtàlọ́ náà ni la padà wá ń gbà yẹn. ẹ̀mí ilẹ̀ lọ́ngbà yẹn. àwa bíi 24 la lọ. lẹ lọ́ngbà yẹn. wow complete band pátápátá ni. àwa tá a lọ nìyẹn. promoter ta ni alóbá àbá iṣẹ́ ń gbà yẹn tó ṣiṣẹ́ ń gbà yẹn. aláṣẹ iléeṣẹ́ Demoloye Fẹsọ aláṣẹ iléeṣẹ́ Genesis promotion àjọ lọ́ngbà yẹn. ọ̀pọ̀lọpọ̀ yín onílù tí bá béèrè lọ́wọ́ yín ń fẹ́ dá mi lóhùn ọmọ kan tó wà tó ti dá mi lóhùn tó sọ bó ṣe rí ọmọ kan wà tó máa yẹ̀ mí sọ̀tún lọ́sẹ̀ àmọ́ màá béèrè lọ́wọ́ yín náà kò ń ṣe pé àtòrí ọjọ́ ìní torí ọjọ́ ọ̀la náà kò ń yé sí wàhálà olówó dé lọ́rọ̀ ọ̀gá àtọmọṣẹ́ lọ́rọ̀ olórin àtọ̀nílù lọ́rọ̀ olówó dé nígbà tẹ́ wà nínú band báwo nìyẹn ṣe jẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń sọ wọn lórí mi àsọ pé yẹ báyìí lòun máa fún yín kò ní mú iṣẹ́ tó bá yá wọn á dàrú nǹkan kan àti pé kí lè tó ṣékẹ́ tó wọlé ṣètò wà àti pé lórí rẹ́kọ̀dì nǹkan kan tẹ̀ ń ṣe kí làwọn ètò tó wà ń bẹ̀ láti bá mi yànnàná ẹ̀ tó náà wọ́n tó ń ṣiṣẹ́ yìí náà pọ̀ tọ́dẹ̀ fẹ́ di wọn nǹkan mú látọ̀dọ̀ yín. ọ̀rọ̀ Dr. Sikiru Ayinde Balógun ó yàtọ̀ sí gbogbo olórin níwọ̀nba nǹkan tí mo rí torí iṣẹ́ Dr. Sikiru Ayinde Balógun iṣẹ́ wa tá a bá ti dé
aláàjì ó láwà kan táláàjì máa pè tó bá ti pe captain ìyẹn aláàjì Déréjú anìkan pe Falaki á pè mí á pè Sake mánéjà làwọn yẹn àwọn bàbá ń Ghana gbogbo yẹn máa wà níbi àjọ máa káwó yẹn tá a bá ti káwó yẹn a máa dáwó yẹn sí mẹ́ta ẹ̀kan máa lọ fún ọ̀gá ẹ̀kan máa lọ fún expenses bá a ṣe ń ṣòwò wa nìyẹn so ìdá mẹ́ta tá a dáwó wa sí àwa máa lọ pín dà kan expenses fún kan ìkan lọ fún ọ̀gá. tó bá sọ sí expenses kí ló ń sọ ṣé bí owó ìlú bí owó mọ́tò àwọn jìtá ṣẹ̀kẹ̀rẹ̀ bí ó bàjẹ́ nǹkan so gbogbo nǹkan bẹ́ẹ̀ ìgbà tí mọ́tò wà àwọn tó fi ń repair pé bóyá mọ́tò lè ní fault ìgbà tí instrument wà bóyá speaker jó o wọ́n fẹ́ tún mic ṣe wọ́n fẹ́ ṣe generator wọ́n fẹ́ ṣe kíní kan gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn là ń yọ owó yẹn fún so kápílẹ̀ tán kálájì òsì alájì òun gbówó lọ pé bóyá ó dijọ́ kejì ó dijọ́ kẹta àwọn tí mo fi ló yàtọ̀ sí àwọn olórin yòókù yẹn so bí iṣẹ́ wa ṣe rí nìyẹn ọ̀rọ̀ owó ò dá wàhálà lè láàrin wa rí nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé kọ́lọ́run kó fi orí jì olóògbé ni pé èyí tó fẹ́ dàbí epo fẹ́ fa wàhálà tí ó dẹ̀ fa wàhálà tá a padà gbọ́ àgbọ́yé nígbà tọ́rọ̀ sickness yẹn tó dé so àwọn rẹ́kọ̀dù kan wà tá a ṣe tálájì fẹ́ fún wa ní owó so nírin sickness yẹn fi dé mo lọ mo ń bọ̀ ni aláàjì sọ fún wa but ikú ò jẹ́ kí a gbádùn òbí tó gbó nǹkan tí mo kàn rí. ṣé tẹ bá ṣe rẹ́kọ̀dì tó níye tẹ̀ ń gbà nígbà tí tààrà aláàjì yá tí ò sí pé kí ni. ó níye tá à ń gbà percentage ni a fi ń gba owó lẹ́yìn tí captain bá gbà tán assistant máa gbà àwọn senior kan tún wà níwájú mi but iṣẹ́ ìyẹn gangan ló gbé mi jẹ́ assistant captain kò ṣe pé bóyá àwọn tó senior mi wà o but iṣẹ́ mi tí mò ń ṣe lórí stage yẹn gangan torí iṣẹ́ mi ó dàbí iyọ̀ nínú ọbẹ̀ ni ṣe àwọn pé tí a bá ṣe bẹ̀ tí ò bá sí iyọ̀ ńbẹ̀ kò ní dùn bẹ́ẹ̀ níṣẹ́ iṣẹ́ tọ̀dọ̀ tèmi ṣe rí torí mi ọgbọ́n ni aláàjì wọ́n máa ń rẹ̀ sí lórí láti máa kọrin. ẹ ṣàlàyé ẹ̀ fún ọbẹ̀ tí ó sọ̀rọ̀ torí àwọn nǹkan tẹ̀ bá náà rẹ̀ ṣọ́ wá ń sùn lẹ́yìn ní ìyọ̀nà náà fún ara lóye ẹ̀yọ̀. nǹkan tí mo fẹ́ sọ ń pa ẹ̀ ni pé tó bá ń kọrin wọn tí ò bá ti sílù tèmi ń bẹ̀ kíní ò ní yé wọn bó ṣe yẹ kán gbé ibi tó yẹ kán gbé orin gbà wọ́n lè kọrin yẹn o bẹ̀tẹ̀ àwọn gbogbo fúnra wọn kò tún ní kíní yìí dàbí inspiration fún aláàjì ni ó tún máa ń jẹ́ kí wọ́n tún wò pé kí ni mo tún fẹ́ kọ so bẹ́ẹ̀ ni ìlú ló ṣe rí sẹ́wọ̀n pé ọ̀tọ̀ la lójó ọ̀tọ̀ ní rhythm so rhythm lè lè jẹ pẹ̀lú àwọn olómìnira tájọ́ ń ṣe lórí stage iṣẹ́ tọ̀dọ̀ mi bó ṣe jẹ́ ní inú báńdì Dr. Sikiru Ayinde Balógun nìyẹn. ẹ ṣe tí ẹ bá wa yọ̀nà náà yàdí fún ara àlejò bọ́tẹ̀ ṣe máa bèèrè àwọn ìbéèrè méjì mẹ́ta kan lọ́wọ́ yín ibi tá mẹ́nu dé yẹn náà kò sí bá ṣe máa sọ̀rọ̀ nípa olóògbé Sikiru Ayinde Barrister tá à ní sọ̀rọ̀ pa King Wasiu Ayinde Marshal Kwamwan tó dá àmọ́ bọ́ ṣe jẹ́ ń pé rẹ́gírẹ́gí ni àmọ́ à ń gbọ́ ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín kí ni ìyà tí olóògbé Sikiru Ayinde Barrister àti K1 The Ultimate kí ló ń ní torí ẹ̀yin kò síbẹ̀ ẹ̀yin mọ̀ ẹ ṣàmárí wọn pọ̀ ìyàwó lọ́kọ sí àti ẹ̀mọ̀ dáadáa àfi èyí tó bá fẹ́ ṣàbò sínú ọmọ báńdì Dr. Sikiru Ayinde Balógun ló kù àjọṣe wọn tán nípọ̀ ó dánmọ́rán jù tèmi mọ̀ o tọ̀gá mi ni mo mọ̀ o mi mọ̀ ti Alhaji Wasiu Ayinde o ṣe mọ̀ pé inú jì but ti bàbá mi ti ọ̀gá mi tí mo mọ̀ ni pé ìfẹ́ tí wọ́n ní sí Alhaji Dr. Wasiu Ayinde Marshal olúwayé káfàtà ó kọjá bẹ́ẹ̀ o ìní parọ́ fún yín torí kò sẹ́ni tó máa sọ pé eégún lébe òjò dáadáa níwájú eégún lébe Dr. Wasiu Ayinde kò jó dáadáa níwájú Barrister tẹ bá ti fẹ́ wọ́ wà la Barrister ẹ sọ̀rọ̀ Wasiu Ayinde láìda wàhálà dé nìyẹn o
tó bá ti pé jẹ́ pé ẹ̀ ń sọ tálájì bá ti ń wé lórí aláàjì màmá kò ní á jẹ́ kẹ́ sọ̀rọ̀ yín o á dẹ̀ máa try láti máa wé fún yín pé òun ò fẹ́ kẹ́ sọ nǹkan yẹn tó bá ti wá rí i pé ẹ̀ ń tẹnu mọ́rọ̀ yẹn aláàjì ò ní jẹ́ kẹ́ rí wọn o. ó le tó yẹn. wàláì mi ní parọ́ fún yín aláàjì ò ní jẹ́ kẹ́ rí wọn mọ́. ó fẹ́ràn ẹ̀ gan-an. ó fẹ́ràn wọn jù ó fẹ́ràn wọn jù bí gbà tí àwa tá a jọmọ Yorùbá béèyàn bá tiẹ̀ rí tilé ìyá sáré tìta níyàn tó lè gbé fìlà adé orí ẹ̀ kó tó lè gbé sílé olórin kan lórí tí wọ́n jọ ń ṣiṣẹ́ kan náà so bójú ọba tó ti lé ojú tó ti tà so. látọ̀dọ̀ ẹ náà ti sọ pé ẹ̀ mọ̀ ti apá kejì. mi ò mọ ológò lọ́dọ̀ ọ̀gá tèmi o nǹkan tèmi mọ̀ tí mo dẹ̀ mọ̀ dájú ni mo mọ̀ nìyẹn. báwo lè ṣe wá lè bá mi sọ fọ́ọ̀mù olórin tọ́rọ̀ wọn nílùú ń bínú gan à lọ báyọ̀ mi bá fẹ́ lè máa ṣépè fọ́ọ̀gá ẹ̀ báwo lẹ́sẹ̀ rẹ̀ bá ṣe lè rí ibẹ̀ yẹn tò sí kí ọ̀rọ̀ owó nǹkan kan má máa dá ṣé mọ̀ pé búrọ́dà yín Kúnlé ń sìn tẹ́tọ́ kó ṣé mọ̀ pé Wàsíù ń sìn yín náà ìjà wà láàrin wọn ọ̀rọ̀ owó yìí náà ni báwo la ṣe lè kí ló ṣe é ṣe báwo la ṣe lè dọ́gbọ́n sí tí ò ṣe ní máa sí jà ìsàbíjà yà á máa wà lọ ṣáà ni. ìjà máa wà ìdí tíjà máa fi wà ni pé ṣé mọ̀ pé mo ní ti Dr. Sikiru Ayinde Barrister mo ló yàtọ̀ kí ni yàtọ̀ bẹ̀ ni pé ẹ gbowó dé alájẹ pé àwa tá a jọ ṣiṣẹ́ ẹ mọ̀ pé ìlú òun wà kó má lọ lórí so àwa kan la jó lórí fáwọn kan wọ́n dẹ̀ ti mọ̀ pé representative la jẹ́ fáwọn tí a jó lórí fún yẹn táwọn bá pa àwọn kan wọlé ṣebí tó bá mọ etí tó ṣojú wọn wọ́n á lè jábọ̀ fún àwọn tí lówó iye báyìí dẹ̀ ni ọ̀gá mú iye báyìí ni ló kàn wá o sọ pé yẹn yàtọ̀ ju pé àwa play tán ẹni káwọn kan máa bọ̀ ní Tuesday àbí ní Wednesday àbí bí ọ̀sẹ̀ méjì bí ọ̀sẹ̀ mẹ́ta báwo ni jẹ́ òṣè níṣẹ̀lẹ̀ ọmọdé wà nílé. tẹ́tí ìṣeré bíi mẹ́ta mẹ́rin márùn-ún léra wọn. tí ọmọdé wà nílé tíyàwó wà nílé ìjà máa wáyé táwọn tó dẹ̀ jẹ́ onílù tí wọ́n rí nǹkan tí wọ́n pa lórí stage ìjà máa wáyé kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe àyàfi tó bá jẹ́ pé wọ́n bá ń ṣe bí Barrister ṣe ń ṣe gbogbo tó bá lè ṣe bẹ́ẹ̀ o torí báyìí la ṣe Yorùbá bá sọ pé báyìí la ṣe ń ṣe nílé wa ìwọ bòmí ni báwa ṣe ń ṣe ní ọ̀dọ̀ wa nìyẹn tí ò ṣe sí jà nìyẹn ẹ kó gbogbo ẹ mo ti sọ kò sí jà kankan nípa ọ̀rọ̀ olówó dé. àdìpẹ́ ẹ̀yin onílù náà náà ni yóò kó wọ́n ní ẹni onílù ẹ ti sọ nǹkan mi pé wọ́n má ṣeré fẹ́ ni ẹ jẹ́ ká ṣe nǹkan báyìí pé rọ́ọ̀ ní pé wọ́n onílù fúnra wọn ni problem ara yín ṣóòótọ́ ni. kò ń ṣe pé ẹnu wa ò kó àwọn kan dẹ̀ wà tẹnu wọn kò lóòótọ́ kò sí nǹkan tó fà tẹnu òfin kò ní Ọlọ́run má yẹ kí yà jẹ wá. àmín àmín. ibi tẹ́lẹ̀kọ̀ ti ń kọ́ bẹ́ẹ̀ lẹ́lẹ́gbà ti ń gbà bí bàtà dẹ̀ ti ń tó ń kálukú lẹ́sẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣẹ̀dẹ̀ mọ̀ pé kò síbi tí ò sorogún iléeṣẹ́ orogún tiẹ̀ pọ̀ òun lọ̀gá láìkí sóhun nìkan ni especially ogun tèmi gan rògùn gbà tí mo wà nínú báńdì alájì. ó wà lọ́dọ̀ yín náà. Falaki onílù fún mi lómìnire Falaki onílù fún mi nílùú kájó gbogbo oríṣiríṣi kan bẹ ọ̀tẹ̀ ni pé kó lókọ̀ gàtì ẹ̀ máa dárúkọ ẹ lásán ọ̀tẹ̀ ni ohun tó ń fàdí pé kí èdè ara wa nítorí pé òun kálukú kò sẹ́ni tó ẹlòmíì ń gba kádàrá pé kádàrá tẹ́lẹ̀ yìí òun jẹ́ kí n tẹ̀lé kọ́rọ̀ tèmi náà lè dayọ̀ kò sí yẹn ń bẹ̀ fẹ́ lómi ẹ̀rí pé béèrè lẹ́ẹ̀kan pé kí ni àjọṣe tó wà láàrin mi pẹ̀lú àwọn onílù tá a jọ wà lọ́dọ̀ Barrister especially èdè lójú yẹ kínní ẹ mọ̀ pé mo sọ fún yín nítorí pa nífẹ̀ẹ́ ara wa so kò síjà kankan lára bẹ́ẹ̀tì bó tilẹ̀ kí jẹ́lọ́sì wà tó òun kálukú òun ṣiṣẹ́ torí pé fẹ́ tó ń kálukú ta ní síra wa ó yàtọ̀ àìsífẹ́ òun ló ń fa kí ká máa bínú ara wa ká máa wò pé ẹ̀sọ́ òun nìkan ni ṣé kinní kan ni òun ló fi jẹ́ kí yà máa jẹ àwọn onílù lọ́dọ̀ àwọn olórin kan tó ń fa nìyẹn. kí lẹ fẹ́ sọ fún àwọn ọ̀gá olórin ẹ ti bọ́ àwọn olórin àwọn tó já àwọn ọ̀gá wa la máa bẹ̀ pé kò sí nǹkan tó ń pọ̀ tí ò ń tán
ilé ayé yìí kò ń ṣàwá lọ bí èèyàn bá fi gbogbo ìsọlẹ̀ tó bá fẹ́ kọ́lé sí ọjọ́ kan ló máa filẹ̀ gbogbo nǹkan tí èèyàn bá dẹ̀ ṣe á padà lọ jábọ̀ torí owó ẹ̀dẹ́ lówó ẹni tọ́lọ́run fún lówó torí àwọn nǹkan tán ní ni Ọlọ́run fi fún lówó àwọn ọ̀gá tọ́lọ́run gbé sípò àwọn olórin tọ́lọ́run gbé sípò ọ̀gá lẹ́nì kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe so ti yé àwọn olórin ni máa rọ̀ pé kí wọ́n ṣí ojú àánú wo àwọn onílù pé láì sí ìlù kò sórin láì dẹ̀ sórin náà a mọ̀ pé kò sílù gbogbo ẹjọ́ ń ran àwọn lọ́wọ́ ni ṣe ni àwọn olórin náà máa ń wo nílù bí pé bóyá àjẹ́ nǹkan kan níwà ẹ̀dẹ̀ jẹ́ ajẹ́ ọ̀pọ̀lọpọ̀ táwọn ogun fúnra wọn dẹ̀ mọ̀ but kò sí nǹkan tó lọ́wọ́ fi gbọ́ pàṣẹ lé wọn lọ́wọ́ ju pé bí abákú fẹ́ lọ ṣeré àwọn tó fẹ́ pò wá fi léré àwọn náà máa pè so ibi tọ́lọ́run ti bí agbára fún wọn nìyẹn so àwọn tó dẹ̀ jẹ́ tó jẹ́ àwọn ọ̀gá wa àwọn náà kọ́ńtà ṣayére torí pé kúlù ṣe ìfà ní ilé aláwọ̀ bá kí aláàjì ti kọ́ pé gbogbo nǹkan ló máa tán o ọlọ́run bá ní nǹkan ní òkú so gbogbo nǹkan ló máa tán láyé kí wọ́n síjú àánú àwo onílù ni iṣẹ́ wa tá à ń ṣe ní lẹ́yìn wọn torí báwọn náà ṣe ń rorí làwọn náà ń rorí tiwa wọn ò sá lè máa kọrin kó má ṣe lù ń bẹ̀ àwọn ni kán ṣàánú wa ọkọ tí mo fẹ́ sọ nígbà tí olóògbé fayé lẹ̀ báwo ló ṣe rí lára yín ṣé ẹ rò pé ìgbà tẹ́ gbọ́ pé. ẹ mọ̀ pé tí kú bá ti po lórí oko ìgbẹ́ máa tú ni ohun tí mo ti ẹ̀rù pọ̀ ó ti ẹ̀ pọ̀ bọ̀ mo táwà kálí tó mọ bọ́ lọ́run dúró pé tó ọlọ́run tó sàdá Dr. Sikiru Ayinde Balógun kò sá ti pò mbẹ̀ bò kò sí bí bó ṣe máa ṣẹlẹ̀. So máa ń ṣe ń lára ń gbà mí tẹ bá ń wò pé ó ṣe bàbá yìí ṣì wà láyé so máa ń wá sí ń lára ń gbà mí bẹ́ẹ̀. kódà mo ti rò láàárọ̀ yìí bet àdúrà mi ìdùnnú mi sọ́lọ́run ni pé mo dúpẹ́ pé ọlọ́run ìgbà tí Dr. Sikiru Ayinde Balógun tó lọ apá tí mo fi ń lù ọlọ́run ò tí gbà ọpọlọ tí mo fi ń rorí pé kí ni mo lè lù tí n bá dẹ́yìn olórin ọlọ́run ó yìí wà. ẹ ti ń kọ bàrí bá kan stage ń bẹ̀ yẹn. ó yìí wà ń bẹ̀ so ọlọ́run ò rẹ̀ gbójú kò gbà lọ́wọ́ mi apá náà tí mo fi ń lùlù yìí ọlọ́run ò gbà. èyí tí mo fi ń kú ọba ìsídẹ̀ẹ́lẹ̀. gbogbo ẹ̀ wà ń bẹ̀ ó wà ń bẹ̀ digbí so ọpẹ́ ni fọ́lọ́run. ọ̀dọ̀ talẹ̀ wá ń sìn yìí àwọn máa wò ó pé ńgbà tí kinní talẹ̀ ń lùlù fún sìn pé ẹ jẹ́ kàn ara lè mọ nǹkan tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí sìn. ọ̀dọ̀ ẹni tí mo wá ń sìn ni Ọlọ́ládé Ahmed Baritu ìmọ̀ọ́dún ọmọ tó sàlẹ̀ rẹ̀ ọ̀dọ̀ ẹni tí mo wà tí mo ti ń lùlù nìyẹn. wọ́n á ní ṣe torí pé ó bá stáìlì Mr. Fuji lọ lẹ́ṣẹ̀ fi síbẹ̀ ni àbí torí kò síbi tẹ́ fẹ́ wọ̀ tẹ́ lè wọ̀. kò síbi tí mo fẹ́ wọ̀ sínú kò síbi tí mo fẹ́ wọ̀ bẹ́ẹ̀ni tí mi ò lè wọ̀ but ibi tí mo wà yẹn ó pè mí ju pé kí n tún sọ pé mo fẹ́ lọ play fèléré ńlá kan torí ibi tí mo wà lọ́dọ̀ Barrister Ayinde apawó tó ń gbó sílẹ̀ à ń kawó ṣé kí n tó wá lọ sí ọ̀dọ̀ eléré kan kó máa gbọ́n kó mọ́lẹ̀ kán gbé owó lọ tọmọdé wà nílé tíyàwó wà nílé báwo làwọn ọmọ ṣe fẹ́ jẹ àti ìyàwó àtàwọn tó jẹ́ olólùfẹ́ gan tó ń wò mí káàkiri àgbáyé bí ò tiẹ̀ pọ̀ bó jẹ́ kékeré náà ni mo bá rí àwọn ìyàwó máa rí lásìkò tó yẹ kán rí. so ìfọ̀kànbalẹ̀ ni mo bá lọ sọ́dọ̀ Lọ́ládé Ahmed Baritu ìwà tẹ ní òde yàtọ̀ sọ́rọ̀ ti Barrister ọba pàwọ́ tó ń láwà kan tájọ́ ń kawó lórí stage tá máa lọ sílé ẹ̀ tá máa lọ kawó bọ́dẹ̀ ìjọ òtẹ́ẹ̀lì kan la máa lọ so tá máa lọ kawó adẹ̀ kawó tán ọ̀gá máa yọ expenses ó máa yọ tí ó máa fún wa ń tiwa báwo nínú wo ṣe ní dùn nígbà tó lóògùn bá ṣiṣẹ́ ẹni tó ṣiṣẹ́ tó láàgùn tó bá gbowó ẹ̀ lásìkò tó yẹ kó gbà ṣé kò ní mọ̀ nǹkan tó yẹ kó fi ṣe so ìdí tí mo fi pinnu láti pé Ahmed Ọlọ́ládé ni àyànfẹ́ mi láti máa bá play tó ní ẹ̀ tún wá dàbí àyànfẹ́ mi gangan tí mo fẹ́ gangan
àwọn èèyàn kọ́kọ́ ti rí nǹkan dìmú bẹ̀ yẹn náà. Nọ́mbà wo ni wọ́n lè pè yín sí? Torí mọ̀ pé èyí tá a máa ń ṣe ń bí à ń béèrè gbogbo ẹ̀tàn náà a máa ń fọ́wọ́n èèyàn láǹfààní náà gbé tó fẹ́ kàn sí yín. Àwọn míì kan ti wò pé Falaki rè account number dà kó tún fi nǹkan sí. Nọ́mbà wo gangan dé wọ́n lè pè yín sábà mi pé fún wọn. ok nọ́mbà tèmi ni 080 56 45 41 90. Ẹ̀kan sí bàbá. lẹ́ẹ̀kan sí 080 56 45 41 90. ẹ ṣé bàbá, ẹ bá mi fi ìlú dágbére fọ́wọn olólùfẹ́ yín káàkiri ń pé ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. Bàbá o onígbàjẹ́ bàbá mi ẹ ṣe àdúpẹ́ o wá máa ròkè o gbogbo wàhálà ti lágbára ẹ̀ jèrè ẹ̀ ẹ̀yin ò ní kú báyìí ọlọ́mọ àtẹ àbáṣá ẹ̀fẹ̀ rẹ̀ lára àwọn nǹkan tó ń pè ní ìṣe àti àṣà àwọn lélẹ̀ àwọn ẹ̀gbọ́n wa yìí àwọn bàbá wa wà láìtàláì àwọn gangan ni wọ́n ń gbé ìṣe àti àṣà lárugẹ ìlú yìí ó ṣe pàtàkì òun láti sọ pé àwọn onídúró lọ́rọ̀ lọ́rùn nìkan àwọn tó wà behind the scene tó jẹ́ àwọn onílù tí wọ́n ti ṣiṣẹ́ gbogbo ilẹ̀ mọ̀ ló tán ti lù gbogbo ilẹ̀ mọ̀ àwọn ojú wọn rè ojú wọn ló mọ̀ kó wọn kọ̀ọ̀kan àwọn ẹ̀tẹ̀ ìbámọ̀ àwọn rèé ń bì àwọn tí wọ́n dúró ti olóògbé Sikiru Ayinde Barrister sálẹ̀ dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ bàbá ti lọ kọ́nà bá tẹ̀ ọ́n sáré fẹ́ rè àwọn táwa láyé náà kọ́nà yà pẹ́pẹ́pẹ́pẹ́ káà náà má lọ báyìí sí mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Falaki bàbá kò ní bàjẹ́ bàbá akíwò ará sẹ́yìn pátápátá bàbá mi Professor Wáìkì Àjàó bàbá mi Sagini gbogbo wọn ti àdó àwáyé gbogbo wọn pátápátá kò ní bàjẹ́ Gbénga ọmọ nìtàn ló wà lẹ́yìn ilé ń bí tí ẹ kí bẹ ṣe ń rí tó mọ́ rekete òun ló wà mí kò ní bàjẹ́ pẹ̀lú Sunday ayé ọba oníṣẹ̀gẹ́ bàbá ìlàrọ̀ ní bàbá kò ní bàjẹ́ ètò àgbààgbà lélẹ̀ lórí amóhùnmáwòrán Nígbàtí àṣà wa èdè ìjìnlẹ̀ náà ni ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.